lọ́jọ́ tí wọ́n ti Awólọ́wọ̀ mọ́ inú àgò bí adìyẹ, Awólọ́wọ̀ bínú, ọlọ́pàá òyìnbó náà bínú. ìyàwó Awólọ́wọ̀ Hannah Ìdòwú Dédéolú bá ọkọ rẹ̀ dé ẹnu géètì ọgbà ẹ̀wọ̀n báyìí kẹlẹ́lẹ́. obìnrin náà tẹ̀lé ọkọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n fi gbé ọkọ rẹ̀, ó sì wà lẹ́yìn wọn títí tí wọ́n fi sọ̀ ọ́ kalẹ̀ ní géètì níbi tí wọ́n ti fẹ́ tì wọ inú ọgbà ẹ̀wọ̀n lọ́hùn-ún. àwọn ọlọ́pàá sọ fún obìnrin náà pé kó lè kọjá ẹnu géètì yẹn. àwọn wọ́dà tí wọ́n ń ṣọ́ àwọn ẹlẹ́wọ̀n sì sọ fún un pé bó bá fẹ́ kọjá sọ́hùn-ún ó ti kọ́kọ́ gbọ́dọ̀ gba ìwé àṣẹ kí wọ́n tó lè jẹ́ kó wọlé. wọ́n ní ẹlẹ́wọ̀n nìkan àti ẹni tó bá ti gba ìwé àṣẹ nìkan làwọn ń gbà láàyè pé kó wọlé sínú ọgbà wọn. lóòótọ́ Awólọ́wọ̀ kò tí ì di ẹlẹ́wọ̀n, ṣùgbọ́n ẹni yòówù tí wọ́n bá ti wá fi ká sí ọgbà ẹ̀wọ̀n náà kò lórúkọ méjì tí wọ́n ń pè é, ẹlẹ́wọ̀n náà ni. nítorí bí kì í bá ṣe pé Ọlọ́run wà lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀, tọ̀hún yóò padà ṣẹ̀wọ̀n náà nígbẹ̀yìn ni. ní ẹnu géètì yìí, nígbà tí wọ́n sọ pé kí ìyàwó bàbá náà má wọlé, ìwé kan wà tó bá ọkọ ẹ̀ mú dání fún kíkà. ó na ìwé náà sí Awólọ́wọ̀. Awólọ́wọ̀ sì gba ìwé ọ̀hún, ó sì rẹ́rìn-ín sí ìyàwó rẹ̀ láti fi kì í láyà pé kò séwu lóko àfi gìrì àparò nìkan. ṣùgbọ́n ara ìyàwó rẹ̀ kò gbé rárá, òun kò rẹ́rìn-ín padà. kàkà bẹ́ẹ̀ ojú rẹ̀ léròrò fómi. ó wo ọkọ rẹ̀ títí, ó sì hàn lójú rẹ̀ pé òun náà ti pinnu pé ibi yòówù tí ọ̀rọ̀ yìí bá fẹ́ já sí kó já sí kí gbogbo ayé rí i. kàkà kí kìnìún ṣe akápò ẹkùn, kálukú yóò máa ṣe ọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni. obìnrin náà kò rẹ́rìn-ín, ó yí padà, ó ń lọ, bẹ́ẹ̀ ni kò wẹ̀yìn rárá. àbí báwo lèèyàn ṣe ń rẹ́rìn-ín irú ẹ̀? kí ìyàwó máa wo ọkọ rẹ̀ kí wọ́n máa fà á wọ inú ọgbà ẹ̀wọ̀n, kí ìyàwó máa lọ sílé kí ọkọ máa lọ sẹ́wọ̀n, kí ìyàwó máa wo ọkọ rẹ̀ kí àwọn ọlọ́pàá máa tì í ní pàkọ́ lọ. ọjọ́ náà kì í ṣe ọjọ́ dáadáa kan fún àwọn Awólọ́wọ̀ jàre. ọlọ́pàá òyìnbó Ninu pàápàá kò lè kọjá ẹnu géètì ibi tí wọ́n mú Awólọ́wọ̀ dé. ohun gbogbo ti bọ́ sí ọwọ́ àwọn wọ́dà pẹ̀lú àwọn ọlọ́pàá tiwọn, kò sì sí ohun tí òun náà lè ṣe. òun náà yí padà, ó ń fi ẹ̀gbẹ́ kan ojú wo Awólọ́wọ̀, ó sì ń fẹ̀gbẹ́ kan ẹnu rẹ́rìn-ín. kò sì sóhun méjì tí yóò wà lọ́kàn ọkùnrin ọlọ́pàá òyìnbó náà ju pé Ọlọ́run ti mú un kó wà nínú ẹ̀wọ̀n níbẹ̀ kó máa ṣàgídí. bí òun ti lọ, ó kó Awólọ́wọ̀ àti àwọn wọ́dà kéékèèké pẹ̀lú àwọn ọlọ́pàá wẹ́wẹ́. nígbà náà lòun fúnra ẹ̀ sọ̀rọ̀, ó sì béèrè pé ta ni olórí ọlọ́pàá tó wà níbí gan o? ẹ wá ọ̀gá yín pátá fún mi wá, mo ní àwọn ọ̀rọ̀ kan láti bá a sọ. bó ti wí bẹ́ẹ̀ ni gìrìgìrì ṣẹlẹ̀. àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ọlọ́pàá náà sì sáré lọ síwájú ọ́fíìsì kan lóòótọ́. níbẹ̀ ni wọ́n ti lọ pe ọ̀gá wọn. ọ̀gá tí wọ́n tún lọ pè yìí náà kì í ṣe ọmọ Nàìjíríà, ọlọ́pàá òyìnbó kan tún ni. ọkùnrin gíga kan báyìí ni. bó sì ti gbọ́ pé Awólọ́wọ̀ ń béèrè òun ló jáde, ló sì ń tẹ̀lé hòbàhòbà tó ń rìn bí ọkùnrin tí wọ́n mú lọ síwájú ọba pé kó wá joyè, tàbí bí olówó kan tó ń lọ wo àwọn ẹrú ẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ lóko. bó ti dé iwájú Awólọ́wọ̀ ló wò ó tìkàtẹ̀pìn, ó sì wúkọ́ bí ìtàwọn olókè ilẹ̀. ó ní, olóyè Awólọ́wọ̀, wọ́n sọ fún mi pé ò ń béèrè mi, èmi rèé o, kí ló ń béèrè fún mi fún, kí ló dé o? Awólọ́wọ̀ dá a lóhùn pé mo fẹ́ mọ ètò tí ẹ ṣe sílẹ̀ fún mi ni. ètò tí ẹ ṣe sílẹ̀ fún mi láti jáde lọ nígbàkúgbà tí mo bá fẹ́ lọ síwájú ìgbìmọ̀ kókà tó ń gbọ́ ẹjọ́ bí a ṣe náwó nígbà tí à ń ṣèjọba Western Region. ó yẹ kí n wà níwájú ìgbìmọ̀ náà báyìí, wọ́n ń rojọ́ wọn lọ́wọ́. ètò wo ni ẹ̀yin wá ṣe sílẹ̀ fún mi láti lọ o? òyìnbó náà tún wo Awólọ́wọ̀ níwò ẹni tí kò lọ́gbọ́n lórí. lójú tiẹ̀ bí ìgbà tí Awólọ́wọ̀ kò mọ ohun tó ń ṣe ni. ó dá lóhùn báyìí pé ètò wo nìyẹn o? rárá o, kò sí ètò kankan tí àwa ṣe sílẹ̀ fún ẹ. ohun tí mo mọ̀ tó sì dá mi lójú ni pé ibi tó wà yìí ló máa gbé, kò sáàyè fún ẹ láti yọjú wo ìta rárá ni. Awólọ́wọ̀ náà tún fèsì, ó ní bóyá ohun tí mò ń sọ kò yé ọ. ẹjọ́ tí wọ́n ń gbọ́ lọ́wọ́ yẹn èmi gan ni wọ́n ń torí ẹ̀ gbọ́. bí wọn kò bá sì rí mi níbẹ̀, ẹjọ́ náà kò lè yanjú nítorí ọ̀rọ̀ ẹnu mi ni wọ́n ń gbọ́ lọ́wọ́.
òyìnbó náà rẹ́rìn-ín wàyí ó sì hàn gbangba pé ó kàn ń fi Awólọ́wọ̀ ṣe yẹ̀yẹ́ ni ó mú un ṣeré lásán. ó ní mo ti sọ fún ẹ pé kò sáàyè kankan fún ẹ láti jáde níbí, kò sẹ́ni kankan tó ṣètò kankan sílẹ̀ fún ẹ pé kí o jáde o. ó sì dá mi lójú pé wọn kò ní í ṣètò kankan fún ẹ. ibi tí wọ́n sọ pé kí o wá yìí, ibi ló máa wà, ibi náà ló sì máa gbé. ṣé ọ̀rọ̀ mi yé ẹ báyìí o, olóyè Awólọ́wọ̀? inú bí Awólọ́wọ̀ náà wà yìí, òun náà fojú kó òyìnbó onígbéraga náà mọ́lẹ̀ láti òkè. ó wò ó bí ẹni tí wọ́n ṣépè fún, ó mọ́ ọ lójú, ó sì fi ojú gbé e lulẹ̀. bẹ́ẹ̀ ló kúrò níwájú rẹ̀ láì dá a lóhùn ìbéèrè tó ń béèrè. ẹnu sì ya òyìnbó náà débi pé òun náà kò lè gbé ẹsẹ̀ níbi tó dúró sí. bí wọ́n bá sọ pé wọ́n fi ojú gbé èèyàn ṣubú, ohun tí Awólọ́wọ̀ ṣe fún òyìnbó náà nìyẹn. nítorí títí tó fi wọ ọ̀dọ̀ àwọn tó gba ẹrù ẹ̀ sílẹ̀ tí wọ́n sì kọ àwọn ohun tó mú wá, òyìnbó náà kàn ń wò ó ni. bẹ́ẹ̀ ni inú àwọn wọ́dà àti àwọn ọlọ́pàá tó dúró tì ń dùn ṣẹ̀n pé Awólọ́wọ̀ bá àwọn fi àbùkù olóròǹbó bẹ́ẹ̀ yẹn kan ọkùnrin agbéraga náà tó ti máa ń ṣakọ sí wọn bíi pé òun gan ni igbákejì Ọlọ́run lórí ilẹ̀ alààyè. òyìnbó náà kò sọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀ sí rìn sùẹ̀sùẹ̀ lọ sí inú ọ́fíìsì rẹ̀ lẹ́yìn tí Awólọ́wọ̀ ti wọlé lọ. bí wọ́n ti gba gbogbo ohun ara Awólọ́wọ̀ sílẹ̀ tán tí wọ́n sì kọ àkọsílẹ̀ orúkọ rẹ̀ àti gbogbo ohun tó yẹ kí wọ́n mọ̀, bí ọjọ́ tó wọlé àti ìdí tó fi wọlé sọ́gbà ẹ̀wọ̀n náà àti ibi tí wọ́n ti mú un wá gan-an, ọkùnrin ọmọ Nàìjíríà kan Amobi mú un lọ sínú yàrá hótóhótó kan tí wọn yóò tì í mọ́. bó tilẹ̀ jẹ́ pé ariwo áwò ń lọ lọ́hùn tún lọ́sì láàrin àwọn ẹlẹ́wọ̀n yìí, àwọn ọlọ́pàá òyìnbó yìí ti ṣètò débi pé wọn kò fi ojú wọn báyìí rí Awólọ́wọ̀. ọ̀nà ẹ̀yìn ni wọ́n gbé e gbà wọlé, inú yàrá kótókótó kan báyìí ni wọ́n gbé e wọ̀. yàrá náà kò gùn ju ẹsẹ̀ bàtà 8 péré lọ, bẹ́ẹ̀ ni kò fẹ̀ ju ẹsẹ̀ bàtà 6 lọ. ó kéré púpọ̀ fún ọmọdé, ká má tí ì sọ̀rọ̀ àgbàlagbà. wọ́n bá a gbé bẹ́ẹ̀dì kan báyìí síbẹ̀, bẹ́ẹ̀dì ẹlẹ́gbẹ̀ẹ́ kan. wọ́n gbé tábìlì kékeré kan síwájú bẹ́ẹ̀dì náà. nǹkan kẹta tó sì tún wà níbẹ̀ ni korobá ìyàgbẹ́. ibẹ̀ náà ni yóò máa ṣu sí tí yóò máa tọ̀ sí. bó bá sì ti ṣe tán ni yóò tún padà sí orí bẹ́ẹ̀dì ẹ̀ tí yóò máa jẹ òórùn ohun gbogbo tó bá ti ara ẹ̀ jáde. Awólọ́wọ̀ fúnra ẹ̀ ròyìn bí yàrá tí wọ́n fi sí nínú ọgbà ẹ̀wọ̀n náà ti rí. ó ní yàrá tí wọ́n fi mí sí yìí, yàrá tí wọ́n ń kó àwọn ẹrù sí ni. àwọn ẹrù àwọn òyìnbó tí wọ́n bá rà tí wọ́n ń kó lọ sí ìlú wọn ni. ìrìn ńlá kan sì wà níbẹ̀, ìyẹn irin tí wọ́n máa ń so ṣéènì tí wọ́n bá fi so àwọn ẹrù mọ́ lára kó tó di pé wọ́n kó wọn lọ sí orílẹ̀-èdè wọn. ògiri inú sẹ́ẹ̀lì náà ga débi pé kò ṣeé bínú forí sọ, kò sì sí géńdé kan tí ọwọ́ rẹ̀ lè tó òpin ògiri náà. ó ga fíofío ni. ààyè atẹ́gùn kan ṣoṣo náà ló wà níbẹ̀, òkè pátápátá ni ìyẹn náà wà. wọ́n sì fi irin dábùú ihò náà débi pé bó tilẹ̀ wà nísàlẹ̀ pàápàá kò sí ẹni tó lè gba ibẹ̀ kọjá tàbí kó yọ irin náà, kò ṣeé ṣe. bẹ́ẹ̀ náà ni ilẹ̀kùn irin tí wọ́n ṣe sí ẹnu ọ̀nà, ìyẹn nípọn pìpìrì báyìí, kò sì sí ohun tí wọ́n ń ṣe lóde tí ènìyàn yóò gbọ́ níbẹ̀ àfi ihò hótóhótó kan báyìí tí wọ́n ṣe sí i, tó ṣe pé bí àwọn wọ́dà tàbí ọlọ́pàá ibẹ̀ bá fẹ́ wo ohun tí ẹni tó wà nínú ilé náà ń ṣe, yóò lè bá ibẹ̀ yọjú kó wò ó nínú yàrá níbẹ̀. ẹ jẹ́ kí n sọ fún yín, nígbà tí mo wọ inú yàrá tí wọ́n fi mí sí, ẹnu yà mí, ẹ̀rù Ọlọ́run sì bà mí gan-an. mo wo ara mi nínú sẹ́ẹ̀lì tí wọ́n sọ mí sí yìí, mo sì ń dá bí ara mi léèrè pé ṣé ibi tí mo máa gbé nìyí? ilé mi nìyí fúngbà kan àbí? ìgbà wo ni mo fẹ́ gbé ibi yìí dà? èmi gan ò mà mọ̀ rárá. èèyàn kò gbọ́dọ̀ jábọ́ jù báyìí náà lọ. ìṣubú èèyàn kan kò gbọ́dọ̀ jù báyìí náà lọ. èmi tí mò ń gbé inú yàrá tó jẹ́ ẹsẹ̀ 24 ló fi gùn tó sì fi ẹsẹ̀ 16 fẹ̀ níbàdàn, tí bẹ́ẹ̀dì tó sì wà níbẹ̀ jẹ́ ńlá. èmi tó ṣe pé yàrá mi ní ìkẹ́nnẹ́ ẹsẹ̀ bàtà 26 ló fi gùn tó sì fi ẹsẹ̀ bàtà 16 fẹ̀. èmi tó ṣe pé ilé mi ní Bell Avenue ní Ìkòyí náà gùn ní ẹsẹ̀ bàtà 16, bẹ́ẹ̀ náà ló fẹ̀ ní ẹsẹ̀ bàtà 16. ká má tí ì sọ ilé oúnjẹ, ká má tí ì sọ ilé ìgbọ̀nsẹ̀,
ká má tí ì sọ ilé ìwẹ̀, ká má tí ì sọ pálọ̀ tàbí yàrá àlejò. Èmi ni mo wá jábọ́ débi tí mò ń gbé yàrá tí kò nà mí tán yìí. Kò gbọ́dọ̀ burú fún ènìyàn kan ju báyìí náà lọ. Ṣùgbọ́n Awólọ́wọ̀ kò jẹ́ kí ìrònú náà mú òun tó bẹ́ẹ̀ gẹ́. Ó ronú díẹ̀, ó sì tètè mú ọkàn kúrò. Ibi kan kì í le kó kọjá ikú. Ibi tó bá sì le, níbẹ̀ ni a ti ń bá ọmọkùnrin. Nígbà tó jókòó tọkàn rẹ̀ balẹ̀, ó yọjú nínú ihò hótóhótó tó wà lára ilẹ̀kùn rẹ̀. Ó sì nọrùn láti béèrè àwọn tí wọ́n wà nítòsí ẹ̀. Nígbà náà ló tó mọ̀ pé gbogbo àwọn tí wọ́n jọ mú àwọn níbẹ̀ yẹn, ìyẹn gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀, ibì kan náà ni wọ́n kó wọn sí pẹ̀lú òun. Ìyẹn ni pé wọ́n ti ṣètò ààyè náà sílẹ̀ fún gbogbo wọn ni. Níbẹ̀ làwọn ọmọ lẹ́yìn ẹ̀ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, tí wọ́n sì ń sọ ohun tójú àwọn ti rí àti irú ìyà tí Lẹyin pẹ̀lú àwọn ọlọ́pàá òyìnbó tó kù tí wọ́n fi jẹ àwọn. Wọ́n sọ fún Awólọ́wọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ti sọ àwọn ohun tí àwọn kò ṣe tàbí tí àwọn kò tilẹ̀ mọ̀ nípa ẹ̀ rárá, nítorí àwọn òyìnbó ọlọ́pàá náà kò ní í gbà kí ẹnìkan sọ pé òun kò mọ kinní kan nípa ọ̀rọ̀ náà, àfi ẹni tí wọn yóò bá lù pa. Awólọ́wọ̀ gbọ́ ọ̀rọ̀ náà, ẹnu sì yá. Abirú pálapàla wò leléyìí. Àwọn èèyàn ẹ̀ náà sọ pé àwọn ò purọ́ o. Wọ́n ní àwọn òyìnbó tí wọ́n ń fi ọ̀rọ̀ wá àwọn lẹ́nu wò yìí náà ni wọ́n ń lérí fáwọn pé àwọn wà lára àwọn tí wọ́n fìyà jẹ àwọn tí wọ́n jagun Hitler. Àwọn sì mọ bí àwọn ṣe ń fìyà jẹ àwọn tí àwọn bá mú lójú ogun, tí wọn yóò fi jẹ́wọ́ àwọn ohun tí wọ́n ṣe àtàwọn ohun tí wọn kò ṣe rárá. Lọ́rọ̀ kan, ọwọ́ tí wọ́n fi mú àwọn ọmọlẹ́yìn Awólọ́wọ̀ nìyí. Àwọn náà sì sọ pé àwọn kò lè sọ pé ohun báyìí ni àwọn tiẹ̀ sọ, àgàgà nígbà táwọn òkúkú tilẹ̀ rí ẹnìkan tó ṣe pé tí wọ́n bá ti mú àwọn báyìí, ibi tí wọn yóò ju àwọn sí, wọn kò ní jẹ́ kí ẹnikẹ́ni débẹ̀ rí àwọn. Àfi lẹ́yìn táwọn bá ti jẹ́wọ́ oríṣiríṣi tí àwọn sì ti tọwọ́ bọ ìwé àpàpàǹdodo. Ìyàwó Awólọ́wọ̀ gbé oúnjẹ alẹ́ wá fún ọkọ rẹ̀, ó sì gbé wá fún lówùúrọ̀ ọjọ́ kejì náà. Nígbà náà ló tó rí. Ṣùgbọ́n nígbà tó rí ọkọ rẹ̀, ìròyìn tó mú wá fún yà á lẹ́nu. Obìnrin náà sọ fún ọkọ rẹ̀ pé tí òun bá sọ ọ̀rọ̀ kan fún un, ǹjẹ́ ọ̀rọ̀ náà ò ní yà á lẹ́nu báyìí. Ó ní gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n kó sí ilé àwọn ni wọ́n ti kó kúrò pátá o. Kò sí eṣin kan níbẹ̀ mọ́. Gbogbo ẹ̀rọ tí wọ́n rì mọ́lẹ̀ tí wọ́n fi ń bá ara wọn sọ̀rọ̀ ó fà ńkọ́. Hannah sọ pé kò sí ẹ̀rọ ẹyọ kan báyìí níbẹ̀ mọ́ o. Gbogbo bábù wáyà tí wọ́n wá so mọ́ ilé náà ńkọ́, tí kò fi lè jẹ́ kí ẹnikẹ́ni lè wọlé tàbí jáde. Obìnrin náà dá ọkọ rẹ̀ lóhùn pé gbogbo rẹ̀ ni wọ́n ti tú lọ. A ní kò sí kinní kan níbẹ̀ mọ́. Èyí tó sì jẹ́ ìyàlẹ́nu fún òun ni pé wọ́n ti já iná ilé náà nínú òkun làwọn sùn mọ́jú. Wọ́n já iná ilé kẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n já iná ilé wa lọ o. Obìnrin yìí sọ fún ọkọ rẹ̀ pé òun fẹjọ́ ọ̀rọ̀ náà sùn alábòójútó ilé ìjọba tó ń tọ́jú ilé náà. Ohun tó sì kọ́kọ́ sọ fóun ni pé nítorí pé àwọn jẹ owó iná làwọn oníná ṣe wá já a. Awólọ́wọ̀ bínú, ó lanu, kò lè pa á dé. Ó ní mínísítà mélòó ló wá ń sanwó iná? Kò sí rárá, nítorí gbogbo owó iná àtowó ohun gbogbo tí ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ọba bá lò, iléeṣẹ́ rẹ̀ ni yóò máa san. Owó ìjọba ni, kò sí èyí tó kan ẹni táwọn gbé sílé náà ju kó tún ilé náà ṣe lọ. Ju gbogbo ẹ̀ lọ, wọn kò sọ fún àwọn Awólọ́wọ̀ pé wọn yóò máa san owó iná níbẹ̀. Bó bá ṣe pé wọ́n sọ fún wọn, ṣé wọn yóò ti máa san owó iná ilé wọn látìgbà tí wọ́n ti kó débẹ̀. Lọ́rọ̀ kan, inú Ookun ni ìyàwó Awólọ́wọ̀ yìí sùn mọ́jú. Nígbà tí ilẹ̀ sì jàjà mọ́, kíá ló bẹ̀rẹ̀ sí wá ilé tí yóò gbé láàrin Èkó, tí yóò sì lè máa rí bí ti ṣe oúnjẹ fún ọkọ rẹ̀ tó wà ní tìmọ́lé. Gbogbo ọ̀rọ̀ náà yé Awólọ́wọ̀, ó sì yé ẹni tó bá mọ̀ nípa ohun tó ń lọ. Ètò tí àwọn Sàdáúnà àti Bàléwà pẹ̀lú olóòtú ìjọba Western Region ti ṣe sílẹ̀ náà ni gbogbo àwọn èèyàn wọ̀nyí ń tẹ̀lé. Kí wọ́n tó lọ sílé ẹjọ́ rárá ni wọ́n ti sọ fún adájọ́ Sówẹ̀mímọ́ pé kò gbọ́dọ̀ gba béèlì Awólọ́wọ̀. Ẹjọ́ yòówù kí wọ́n rò, kódà kí wọ́n máa làágùn nímú, kódà kí wọ́n máa kán omi lójú, kò gbọ́dọ̀ gba béèlì wọn. Nítorí pé wọ́n ti mọ̀ pé wọn kò ní gba béèlì Awólọ́wọ̀ yìí, wọ́n ti ṣètò ọgbà ẹ̀wọ̀n tó ń lọ sílẹ̀, wọ́n sì ti mọ inú yàrá kótókótó tí wọn yóò fi sí. Yàtọ̀ sí èyí, bó ti jáde nílé ni wọ́n ti bẹ̀rẹ̀ sí tú gbogbo wáyà tí wọ́n so mọ́ ilé náà.
wọ́n sì ń kó àwọn ọlọ́pàá kúrò níbẹ̀ nítorí wọ́n ti mọ̀ pé kò ní padà sínú ilé náà mọ́, nítorí àwọn kò ní fi sílẹ̀ kó tún jáde sí gbangba mọ́. Ọ̀rọ̀ ńlá gbáà ni. Kí ló wá ṣẹlẹ̀ sí Awólọ́wọ̀ nínú yàrá hótóhótó tí wọ́n fi sí lọ́gbà ẹ̀wọ̀n yìí? Ẹ tún máa bá wa ká lọ láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn bí wọ́n ṣe sọ Awólọ́wọ̀ sẹ́wọ̀n yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.